ǹlẹ́ o ọ̀gá pátápátá, ǹlẹ́ o bàbá àgbàlagbà. Ah! Mo kí yín o kábíyèsí láàfin. Ṣùgbọ́n ìwà tẹ́ ń wù yìí ìjẹ́ ò ní tùlù mọ́ yín lórí. Ǹjẹ́ ìṣesí yín yìí ìjẹ́ ò ní dàbí iṣẹ́ yín rú. Bàbá, ǹjẹ́ wà tẹ́ ẹ gbé wọ̀ yìí ǹjẹ́ yóò jẹ́ lálàáfíà lọ́ọ̀dẹ̀? Ẹ̀yin náà wò ó, ajá tí rí ni tí ń jùrù tẹ́lẹ̀ wá dájá tí rí ni tí ń gbó. Ibùdó ayọ̀ tẹ́lẹ̀ ó wá di ibùdó ẹjọ́. Wọ́n sì ní báyé bá ti bẹ́ẹ̀ bàjẹ́ àìmọ̀wáwù àwọn àgbà abẹ ni. Ilé tẹ́ ẹ bá tó kún ṣọ́ṣọ́ ìmọ̀ tí ń dahoro. Abẹ́ ẹ̀ mọ̀ ni ìlú tẹ́ ẹ bá tó kún pìtìmù gbogbo rẹ̀ mọ́ ló ti ń tú tán yìí. Àbí ẹ ṣàkíyèsí pọ̀jà yín ò kún mọ́. Bẹ́ẹ̀ sì ni àwọn kan bá yín sòótọ́ ọ̀rọ̀ ẹ tún mú wọn bí ọ̀tá yín. Ó wá jẹ́ pé àwọn tí ń tàn yín gangan lè rí bí èèyàn rí. Ẹ jẹ́ ń lékan sí yín o. Ohun gbogbo tó bá ń dùn lẹ́nu àkóbá ni fára. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ọ̀rọ̀ tó bá ń dùn létí ó lè kó bá ìgbésí ayé ènìyàn. Àwa ò mọ̀ sọ tiwa. N ò mọ̀ bóyá ara àwọn ọ̀tá yín lèmi náà wà o, bóyá ara àwọn àyò yín sì ni kò yé mi. Gbọ́n wọ́n ní kàn yín nílọ̀ tọ́lọ́run bá jí ẹ létí ìlú ti ń dahoro. Wọ́n ní kàn yín náà bọ́lọ́run bá jí ẹ létí wípé ìlú ti ń tú, ilé ti ń dahoro. Ọjà mọ́ ló ti ń kó àsan pàtẹ́pàtẹ́ yìí. Ṣé ẹ mọye ìdílé tó ti fìlú yín lẹ̀? Ṣé ẹ mọye ìjòyè tí ò fẹ́ joyè láàfin yín mọ́? Gbogbo òǹtajà òǹrajà ìfẹ́ yín kọ́ ni wọ́n ní tí wọ́n fi dúró ó ní táwọn náà rò. Ẹ ronú sọ̀rọ̀ yìí kó tó pẹ́ jù o. Ẹ ronú sọ̀rọ̀ yìí kó tó pẹ́ jù kẹ́ ẹ sì jẹ́ ó yé yín o. Kò lọ títí láyé o. Ó pẹ́ ó yá ẹ kúrò nípò tẹ́ ẹ wà. Bọ́ba ò bá fadé lẹ̀ ikú a máa gbadé lórí ọba. Bí baálé ilé bá kọ̀ tí ò kúrò lọ́ọ̀dẹ̀, ikú a máa yọwọ́ rẹ̀ láwo. Kódà ọ́fíìsì tẹ́ ẹ rí òní padà rẹ́yìn akọ̀wé. Ẹ rántí wípé bẹ́ẹ̀ ṣe bá kọ́ òun o. Tẹ́ ẹ bá sì lọ ìtàn ó sọ nípa yín. Kí ni a yóò sọ nípa yín tẹ́ ẹ bá lọ tán? Kí ni wọ́n sọ nísìnyí tẹ́ ẹ wà nípò tẹ́ ò tí ì kúrò? Kò tí ì pẹ́ jù sá. Iṣẹ́ ta ni jẹ́ fún ọ nù. Mọ́ gbọ́ lágbọ́gbọ́ tínú o. Yóò sì dára fún ọ. Ire o. Please subscribe.